aláìmoore ni Àtíkù, èèyàn burúkú ni David Mark. ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà má ṣe é lòògùn mámọ̀, tàbí kéèyàn sọ pé àwọn òṣèlú Nàìjíríà ní àwòdì òkè tí kì í mọ̀ pé ara lẹ̀ ń rí òun. ẹni tó bá fẹ́ gbọ́ àṣírí bí bàbá rẹ̀ ṣe fìyà ẹ̀ sílẹ̀ nígbà tóun wà ní kékeré tó bá dẹ́rẹ́bà bàbá ẹ̀ lọ ìdí òṣèlú Nàìjíríà ní kó lọ. ìtàn tóun náà kò gbọ́ rí yóò gbọ́. bí nǹkan ti rí yìí ó dàbí pé dídá tí àwọn igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ Àtíkù Abubakar dá ẹgbẹ́ ADC sílẹ̀, òun àti David Mark bí ìgbà tí wọ́n forí jóná tí wọn yóò gbóòórùn ara wọn ni o. àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wọn, bí wọ́n ṣe ń pè wọ́n ní alátẹnujẹ ni wọ́n ń pè wọ́n ní ẹlẹ́nu màrímàjẹ, táwọn míì ń pè wọ́n ní jẹun kó o kú tì í fún lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ èyí tó burú jù nínú orúkọ tí wọ́n ń pè wọ́n àti èébú tí wọ́n ń bú wọn ní èyí tó jáde lẹ́nu igbákejì alága PDP tẹ́lẹ̀ tóun náà sì ti fìgbà kan ṣe gómìnà láyé àwọn ológun, olóyè Ọlábọ̀dé George. ká sọ tòótọ́, inú Bọ̀dé George bàjẹ́ o. níbi ọ̀rọ̀ tó sì sọ jáde lẹ́nu lèèyàn yóò fi mọ̀ ó jàre. inú ẹ̀ kò dùn pé PDP ń pín yẹ́lẹyẹ̀lẹ. ìkanra ọ̀rọ̀ náà ló sì fi sọ̀rọ̀ sáwọn Àtíkù àti David Mark. lóòótọ́ o, ọ̀pọ̀ èèyàn tó bá gbọ́rọ̀ yìí náà ni yóò fẹ́ sọ pé ọ̀rọ̀ wo ló wà lẹ́nu Bọ̀dé George, tí wọn yóò ní ọ̀rọ̀ wo ló wà lẹ́nu aṣẹ́gìtà tó ní kóyìnbó pàdé òun láago 7 òwúrọ̀ kùtù hàì. pé kí ni bàbá náà ní tí yóò tún sọ nígbà tó jẹ́ ọ̀kan náà ni àwọn olóṣèlú Nàìjíríà, igbó kan náà lọ́dẹ wọn ń dẹ. àmọ́ bí èèyàn bá rotí pé láti ọjọ́ tí wọ́n ti ń ṣe òṣèlú tuntun yìí tí Bọ̀dé George ti wà nínú ẹgbẹ́ PDP kò fi ọjọ́ kan kúrò nínú ẹgbẹ́ náà rí o. ní gbogbo ìgbà nísìí máa sọ ọ̀rọ̀ ẹgbẹ́ wọn ní dáadáa. tọ̀hún yóò mọ̀ pé dọ́kọdọ́kọ àti olè àbúrò aláìlójútì ní gbogbo wọn o. èèyàn tí kò bá ti lójútì kò sí ohun aburú kan tí kò lè ṣe. èébú tí bàbá náà fi bú Àtíkù àti David Mark nìyẹn. ó ní fún Àtíkù láti lọ darapọ̀ mọ́ wọn nínú ADC nírọ̀lẹ́ ayé ẹ̀ aláìlójútì àti aláìmoore lòun o. àti fún David Mark láti lọ́ọ́ máa ṣe alága ẹgbẹ́ tó fẹ́ ti PDP ṣubú. ó ní èèyàn burúkú aláìlójútì kan báyìí ni. bàbá yìí ní bí èèyàn bá yẹ ìtàn Àtíkù Abubakar wò dáadáa yóò rí i pé ẹnìkan tí ò lójútì ni. ó ní tó bá lójútì fún ẹni tó ti ń rìn kiri láti ọdún 1993 tó ń fẹ́ du ipò ààrẹ, tó ń wá ibi tí òun ti lè bá di ipò pàtàkì míì mú ní Nàìjíríà, tó ń torí ẹ̀ sá kiri inú ẹgbẹ́ òṣèlú gbogbo, pé ṣé irú àsìkò yìí tó ti fẹ́ pé ọmọ 80 ọdún ni yóò tún máa sáré mẹ́rẹ̀ẹ́sẹ̀gbó kan kiri. bó bá sì jẹ́ tìyẹn ni o, bí èèyàn bá sọ pé orí igun pa, ìyẹn kì í ṣe èébú o, fáàtì ọ̀rọ̀ ló sọ o. bí èèyàn bá sọ pé alágbèrè òṣèlú ni Àtíkù, olúwa ò bú o, lára oríkì ìdílé Àtíkù fúnra ẹ̀ ni. ǹjẹ́ èèyàn yóò lè ka iye ìgbà tí Àtíkù ti kúrò nínú PDP tó bá ẹgbẹ́ òṣèlú míì lọ báyìí bí? ó sá kúrò nínú ẹgbẹ́ náà ní 2006. nígbà náà ló bá AC lọ. òun àti Tinubu yìí kan náà sì ni o, tó ní òun yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà pé àsìkò ti tó fóun láti di ààrẹ Nàìjíríà. nígbà náà ni Olúṣẹ́gun Ọbásanjọ́ kángi mọ́ ọ nímú tó sì rí i pé ó jákulẹ̀ nígbẹ̀yìn. ńlá tí kò bá fẹsẹ̀ palẹ̀ títí bí ọmọ tí ìyá ẹ̀ kú ní kékeré ló bá tún rọ́rí padà sínú PDP. ó ní ẹgbẹ́ tí òun bá àwọn èèyàn dá sílẹ̀ ni òun ti padà wá láti wá tún ṣe. àṣé kìí ṣe pé ó fẹ́ tún ṣe kankan, ó wá du ipò ààrẹ nígbà náà tún ni o. òun ló bá kí Goodluck Jonathan tó ń ṣèjọba mọ́lẹ̀. ó ní kò ṣèjọba dáadáa, òun yóò sì gbàjọba náà lọ́wọ́ ẹ̀ kí òun lè tọ́jú àwọn ọmọ Nàìjíríà tí yà ń jẹ. ní 2011 nìyẹn o, òun ló bá bẹ̀rẹ̀ eré ìje tá a wí yìí. ó sì sáré náà títí tó fi forí sọ mọ́tò tó ń rì fáàsì bọ̀, àfi kò bàṣà. ásídẹ̀ǹtì náà sì pọ̀. Ọlọ́run ò gbẹ̀mí Àtíkù níbi tó ti ń lé ipò ààrẹ Nàìjíríà kiri. nígbà tí Jonathan tún wọlé ìbò nínú PDP ní ọdún 2011 yìí, inú Àtíkù bàjẹ́ o. nígbà náà ló sì ronú pé kò sí ohun tó kù tí òun tún lè ṣe báyìí àfi kí àwọn kúkú lu ẹgbẹ́ PDP náà fọ́ pátápátá. ló bá kó àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, àwọn tí ìwà àti ìṣe wọn jọra ni wọ́n bá yapa nínú PDP. wọ́n ní inú APC làwọn ń lọ. òun àti àwọn gómìnà púpọ̀ ní o, wọ́n dá APC yìí sílẹ̀ lóòótọ́. òun àtàwọn Tinubu yìí kan náà ni o. ohun tí Àtíkù ń sọ ni pé bí Jonathan àti àwọn PDP ti ń ṣe ìjọba kò dáa,
òun yóò sì rí pé òun pẹ̀lú àwọn tí àwọn jọ kó ara àwọn jọ yìí tún orílẹ̀-èdè ṣe. Kíá ló ti tún tẹsẹ̀ bọ́ ṣòkòtò ìjà. Ó ní ẹgbẹ́ APC láyò, ẹgbẹ́ tó lè kó Nàìjíríà délẹ̀ lérí ni. Àwọn èèyàn wá bi Àtíkù níbéèrè kan. Wọ́n ní ṣé yóò du ipò ààrẹ nínú APC ni? Ó ní bẹ́ẹ̀ ni, òun yóò tún du ipò ààrẹ. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé tí kò bá wọlé ńkọ́, ìyẹn nínú ìbò abẹ́lé. Ó ní òun kò ní torí ẹ̀ bínú, òun yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹni tí ẹgbẹ́ náà bá mú. Àwọn yóò sì rí pé àwọn wọlé, àwọn yóò sì rí pé àwọn ṣe ìjọba dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n dìbò abẹ́lé o. Bẹ́ẹ̀ ni Àtíkù jábọ́ láti orí òkè gíga o. Bẹ́ẹ̀ ni Muhammadu Buhari ọmọ Haúsá bíi tiẹ̀ gbàjọba o. Bẹ́ẹ̀ ni ìyẹn ń bá ìjọba ẹ̀ lọ o. Bẹ́ẹ̀ ni òun Àtíkù ní kò ṣèjọba dáadáa o. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ẹjọ́ àjórẹ̀yìn o. Bẹ́ẹ̀ ló ní àwọn làwọn dá PDP sílẹ̀ o. Ẹgbẹ́ bàbá òun ni. Báwo lòun yóò ṣe wá sá kúrò níbẹ̀ nílé tí bàbá òun fi òògùn ojú ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ló tún rọ́rí padà sínú PDP. Ìgbà yẹn làwọn èèyàn sì kọ́kọ́ pè é ní aláìnítìjú. Wọ́n ní kò sí nílé níjọ́ tí wọ́n ń pín ìtìjú pé ó ti báràkàtì àlọ. Ohun tó sọ náà ni pé òun wá tún PDP ṣe, ṣùgbọ́n kò péjọ́ kò pé oṣù tó fi tún gbé àpótí. Ó lóun wá gbàjọba lọ́wọ́ Buhari ni, nítorí Buhari kì í ṣe èèyàn kan tààrà. Àwọn èèyàn tún béèrè lọ́wọ́ Àtíkù nígbà náà pé ṣé tó bá du ipò ààrẹ tí kò bá tún wọlé lẹ́ẹ̀kan sí i yìí, kí ni yóò ṣẹlẹ̀? Ṣé yóò tún kúrò nínú PDP ni? Àtíkù ní láé òun kò tún lè kúrò nínú PDP mọ́. Ibi tí òun yóò jókòó sí tọ́lọ́jọ́ yóò fi dé nìyẹn, nítorí òun náà mọ̀ pé òun ti kirikiri. Àsìkò ti tó láti fi ẹgbẹ́ PDP ṣe ẹgbẹ́ àtakò ńlá, èyí tó níláárí fún àwọn ẹgbẹ́ APC tó ń ṣèjọba. Nítorí tí kò bá sí ẹgbẹ́ alátakò, ẹgbẹ́ yòówù tó bá ń ṣèjọba yóò máa rò pé òun nìkan ni wọ́n dá ayé fún ni, kò sì ní ṣèjọba náà dáadáa. Nítorí pẹ̀lú ìgbéraga sí àwọn aráàlú ni wọn yóò máa ṣe ohun gbogbo tí wọ́n bá ń ṣe. Ní 2018 nìyẹn o, ọ̀pọ̀ èèyàn ló sì gba Àtíkù gbọ́. Wọ́n ní yóò tún Nàìjíríà ṣe, àti pé tí kò bá sì wọlé yóò jókòó sójú kan. Ńlá Àtíkù bá tún du ipò ààrẹ ní 2019, ní kò bá tún wọlé. Òun ló bá tẹsẹ̀ dúró díẹ̀ pé òun yóò tún du ipò náà ní 2023. Òun ló bá tún dù ó, ní kò bá tún wọlé o. Lásìkò náà ṣá, ó rí pé òun da ẹgbẹ́ PDP náà rú tí kò ṣeé tò mọ́. Nígbà tó sì rí pé ẹgbẹ́ náà ò ṣeé tò mọ́, ó tún jáde kúrò níbẹ̀, ó wá gba inú ADC lọ. Ìyẹn ló ṣe jẹ́ pé kò sí èébú nínú pé Bọ̀dé George pé Àtíkù ní aláìlójútì. Òdodo ọ̀rọ̀ ni o, fáàtì gidi ni. Bọ̀dé George ní yàtọ̀ sí pé aláìlójútì lọkùnrin Àtíkù ọ̀hún, ó ní aláìmoore ni. Ó ní àìmoore ńlá ló ṣe sí PDP nítorí ẹgbẹ́ tó sọ ọ́ dèèyàn nìyẹn, ẹgbẹ́ tó jẹ́ kí ayé gbọ́ orúkọ ẹ̀, ẹgbẹ́ tó gbé ipò kejì tó ga jù lọ lórílẹ̀‐èdè yìí fún un nìyẹn. Bàbá tí wọ́n ń pè ní Bọ̀dé yìí ni bó bá ṣe níbi tí nǹkan ti dáa ni o, kò sí ẹni tí yóò bá inú ẹgbẹ́ kan di igbákejì ààrẹ tí yóò wá kúrò níbẹ̀. Pé tó bá jẹ́ láàrin àwọn tí wọ́n lajú gan-an nídìí òṣèlú ni, irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí wọn yóò jẹ́ kó sọ̀rọ̀ ní gbangba kankan mọ́. Ká má ti sọ pé yóò du ipò ààrẹ, ṣùgbọ́n kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ níbí. Àtíkù du igbákejì ààrẹ lórúkọ ẹgbẹ́ kan, ó sì wọlé, ó sì wà nípò náà fún ọdún 8. Lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹgbẹ́ náà ò dáa, tó wá ń lọ tó ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ ìdí, tí ilé kò gbá tí ọ̀nà kò gbá bí ewé àháràgbá, tó ń sá kolobá káàkiri. Nítorí pé aláìmoore ni yìí náà ni kò ṣe rí ohun tó ń lé láti ọjọ́ yìí, tí ọ̀rọ̀ rẹ̀ kò sì yàtọ̀ sí ti ahọ́n tó ń sáré kiri pé òun yóò tó imú, bẹ́ẹ̀ ni ahọ́n kì í tó mú. Ó ní nítorí àìmoore ló fi bẹ̀rẹ̀ ayé ẹ̀ ni, kì í náà kò sì kúrò lára ẹ̀ títí dòní. Bọ̀dé George ní níbí náà ni ìwà Àtíkù àti ti David Mark fi ju ara wọn o. 20 ọdún ni Mark fi ṣe sẹ́nẹ́tọ̀ lórúkọ PDP, tó sì ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin Senate President fọ́dún 8 gbáko. Pé kí ló wá kù téèyàn fẹ́ dà tí kò lè dà? Pé kó wá jẹ́ olórí ológun ni kò wá ní í ṣe é gbọ́kànlé, tí kò ní í ṣe é gbẹ̀rí ẹ̀ jẹ́. Ó lóun ò rírú ẹ̀rí ni. Èyí tó dùn Bọ̀dé George jù ni pé ó ní David Mark yìí làwọn fi ṣe alága ìpàdé gbogbogbò ẹgbẹ́ PDP. Òun ló lórí kọmitì tó ṣètì náà. Níbi ìpàdé náà sì ni ẹgbẹ́ PDP ti dàrú nítorí wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Ó ní tó bá jẹ́ David Mark ṣètò ìpàdé náà dáadáa ni ẹgbẹ́ PDP kò ní wà nínú ìṣòro tí wọ́n wà yìí. Lọ́rọ̀ kan, Bọ̀dé George ní David Mark ló dá PDP rú, torí bí kò bá sí òun tó ṣe ìpàdé gbogbogbò àwọn báṣubàṣu, ìjà tó wà nínú PDP kò lè dín nǹkan burúkú tí yóò máa dààmú ẹgbẹ́ náà títí dòní. Pé gbogbo ẹ̀ wá dùn o, èèyàn dáadáa kan tó sì nítìjú kò wá ní fi ẹgbẹ́ tó ti ṣe lóore lóríṣiríṣi báyìí sílẹ̀ lásìkò tí ẹgbẹ́ náà wà níṣòro.
ó ní yàtọ̀ sí Mark jẹ́ aláìmoore, ìwà adójútì ní gbáà ló hù sí gbogbo àwọn ológun pátá. Àmọ́ kì í ṣe Bọ̀dé George nìkan ló sọ̀rọ̀ yìí. Nígbà téèyàn bá rí ìwé kan tí ọkùnrin kan tí wọ́n ń pè ní Professor Ọmọọmọrù yìí kọ, òun mọ David Mark dáadáa o, àti àwọn bíi tirẹ̀ nígbà tí wọ́n fi ń wà lẹ́yìn Babangida lásìkò ìbò June 12. Ọkùnrin náà kọ sínú ìwé ẹ̀ yìí pé David Mark yìí ló sọ pé òun yóò yìnbọn pa Abíọ́lá lọ́jọ́ tí Babangida bá gbéjọba fún un gan, pé kò sì sí bí àwọn sọ́jà ṣe lè gbéjọba fáwọn olóṣèlú nígbà náà nítorí àwọn olóṣèlú kò mọ ohun tí wọ́n ń ṣe. Ó ní David Mark ló sọ bẹ́ẹ̀. Nígbà náà brigadier ni o nínú iṣẹ́ sọ́jà, agbára sì wà lọ́wọ́ ẹ̀ nítorí ọ̀kan nínú àwọn ọmọ Babangida ni. Àmọ́ kàkà kó lo agbára náà láti fi jà fún mẹ̀kúnnù, apá ara ẹ̀ ló jà fún. Ó lo agbára rẹ̀ láti dákún ìṣòro wọn ni nítorí kò fẹ́ kí agbára tó wà lọ́wọ́ tòun bọ́ kúrò. Ohun tó ṣe ní òun lè yìnbọn pa Abíọ́lá lọ́jọ́ kan náà tí wọ́n bá gbé ìjọba fún un nìyẹn. Ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n da ìbò June 12 rú ni tí wọ́n sì kó gbogbo Nàìjíríà sínú ìṣòro ayérayé. Ohun tí ọ̀rọ̀ Nàìjíríà fi wá burú nìyẹn o, tí ohun gbogbo kì í sì lójútùú níbẹ̀. Ìyẹn náà ni pé David Mark tó kórìíra àwọn olóṣèlú bíi kàsí nǹkan tó lóun yóò yìnbọn pààyàn nítorí pé tọ̀hún wọlé ìbò, òun náà ló wá kọ́kọ́ di aṣòfin nígbà tí ètò òṣèlú ọ̀hún bẹ̀rẹ̀ láàrin ọdún 5 péré síra wọn, tó sì tún di olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ wa. Bó bá jẹ́ ìlú tó dáa ni, nígbà tí èèyàn yóò bá fi lo 20 ọdún nílé ìgbìmọ̀, tọ̀hún gbọ́dọ̀ jẹ́ èèyàn tó dára tó sì ti ṣe oore ńlá fún ìlú ni. Àmọ́ kò jọ pé ti Nàìjíríà rí bẹ́ẹ̀ yẹn. David Mark lo ẹgbẹ́ PDP, ó sì fi ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin nígbà tó sì rí pé ọkọ̀ ẹgbẹ́ náà fẹ́ rì sínú ọgbà mi, ó yá sáré bọ́ sílẹ̀ ní tiẹ̀, ó bá ADC lọ. Ohun tó jẹ́ kí Bọ̀dé George máa pariwo nìyẹn pé kí àwọn ọmọ Nàìjíríà má tẹ̀lé àwọn èèyàn yìí, pé aláìmoore l'Àtíkù, ẹni tí a bá sì ṣe lóore tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni o, àti pé èèyàn burúkú ni David Mark, ẹni tó bá tẹ̀lé tọ̀hún yóò farapa o. Kò wá sẹ́ni tó mọ̀ o bóyá ọ̀rọ̀ òṣèlú ló jẹ́ kí Bọ̀dé George máa bínú báyìí ni, tàbí ìfẹ́ àwọn ọmọ Nàìjíríà ló le tó bẹ́ẹ̀ lọ́kàn ẹ̀ tó fi ní ká má tẹ̀lé Àtíkù àti David Mark nítorí àwọn ọmọ ADC ní tiwọn ti ní ara ló ń ta bàbá o, pé nígbà tí wọ́n gba Sunday Olóyin lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbé Sátidé onípákálekele lọ́wọ́ ló ṣe ń pariwo bí ẹni tí wọ́n lù ní kùmọ̀ òjijì pé àwọn mọ ohun tí àwọn ń ṣe nínú ADC, Àtíkù ni bàbá àwọn, David Mark náà sì ni mẹ̀sáyà. Níbi tí gbogbo eléyìí yóò yọrí sí, ojú gbogbo wa ni yóò ṣe. Ọláìwọlá Alága ló ṣe àyẹ̀wò ọ̀rọ̀ Àtíkù àti Bọ̀dé George fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.